Ogun abẹ́lé orí kọkàndínláàádọ́rin ní ọjọ́ kẹsàn-án oṣù kínní ọdún 1970 àwọn ọmọ ogun Ọbasanjọ gba ìlú Owerri padà lọ́wọ́ Ojukwu. Ariwo tó gba gbogbo Biafra kan náà ni pé Ojukwu fẹ́ ṣèpàdé, Ojukwu fẹ́ sọ̀rọ̀, Ojukwu fẹ́ rẹ́yìn ọmọ ogun Nàìjíríà gbogbo. Ọ̀rọ̀ ìpàdé náà kò yé ọ̀pọ̀ àwọn olórí ológun pàápàá. Ohun tí wọ́n rò ni pé ìpàdé náà yóò jẹ́ tàwọn ológun nìkan nítorí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ níbẹ̀. Àwọn ológun ló kàn, àwọn nìkan ni wọ́n lè yanjú kinní ọ̀hún. Ọ̀rọ̀ náà ti ju tàwọn aráàlú lásán àti àwọn tí wọn kì í ṣe ológun lọ. Àwọn ti rò pé bó bá jẹ́ àwọn ọ̀gá sọ́jà nìkan ni wọ́n pàdé, àwọn yóò lè sọ̀rọ̀ nípa ogun àti bí àwọn yóò ṣe ṣẹ́gun ni. Wọn yóò sì lè sọ bí wọn yóò ti lé àwọn ọmọ ogun Nàìjíríà tó ti jókòó tì wọ́n lọ́rùn tí wọ́n sì ti di eegun ẹja jìnnà sílẹ̀ Ìgbò gbogbo. Ṣùgbọ́n ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o. Ìpàdé tí Ojukwu pè tó sì súnmọ́ iwájú di ọjọ́ karùn-ún oṣù kínní ọdún 1970. Ìpàdé gbogbogbò ni o. Wọ́n ṣe pé àwọn olórí ológun bẹ́ẹ̀ ló pe àwọn aráàlú. Ó ní kí wọ́n máa bọ̀ káwọn sọ̀rọ̀. Lẹ́yìn náà ni òun yóò ṣe ìkéde tóun fẹ́ ṣe fún gbogbo wọn. Ṣùgbọ́n inú àwọn sọ́jà kò dùn sípàdé náà. Wọ́n ní irú àwọn kò lè máa sọ̀rọ̀ ogun lójú àwọn aráàlú tí wọn kò mọ kinní kan nípa ogun jíjà, nítorí ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn bá ń sọ ni kò ní yé wọn. Ojukwu ní ọ̀rọ̀ náà kì í ṣe bẹ́ẹ̀ ṣá o. Ó ní kí gbogbo wọn jókòó. Ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ gbogbo ìlú. Gbogbo wọn ló sì gbọ́dọ̀ sọ kinní kan ní ìpàdé náà. Ìṣẹ́jú márùn-ún ni kálukú ní láti fi sọ̀rọ̀, kí oníkálukú sọ ohun tó bá rò lọ́kàn gan-an. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olóyè Onitsha àti àwọn olóyè láti Okigwe ni wọ́n wá sípàdé náà. Ohun tí wọ́n sì torí ẹ̀ wá ni pé kí Ojukwu fi òpin sí ogun náà, kí àwọn èèyàn àwọn yéé kú dànù mọ́, nítorí ó ti hàn pé àwọn Biafra kò lè ṣẹ́gun náà. Bí nǹkan sì ti wà báyìí, ó ti hàn pé kò lè pẹ́ kò lè jìnnà rárá táwọn ọmọ ogun kọmando tí wọ́n ti gba gbogbo ilẹ̀ Ìgbò kan náà yóò fi rẹ́yìn gbogbo àwọn Biafra pátá. Wọ́n ní kí Ojukwu fi òpin sí kinní ọ̀hún wà ṣá, kí òkú tó ń kú lè mọ níwọ̀n. Olórí àwọn sọ́jà Biafra ìgbà náà, ọ̀gágun BIAFRAN náà ronú bẹ́ẹ̀. Bákan náà sì ni Alexander Madiebo tí í ṣe olórí àwọn sọ́jà tó ń jagun lójú ogun gbogbo. Àwọn ọ̀gá sọ́jà méjèèjì náà ti ṣèpàdé. Wọ́n ti sọ pé bí àwọn bá ti rí Ojukwu tí í ṣe ọ̀gá àwọn, ohun táwọn yóò sọ fún un nìyẹn. Àwọn yóò ṣàlàyé fún un pé kó jẹ́ kí àwọn sinmi ogun yìí, kí àwọn sọ̀rẹ́ńdà. Bí àwọn bá sì ti sọ̀rẹ́ńdà, àwọn ọmọ ogun Nàìjíríà yóò sinmi pípa àwọn ọmọ àwọn tó ń ṣe sójà. Bẹ́ẹ̀ ni àwọn yóò lè fún àwọn ìyàwó àtàwọn ọmọ àwọn wẹ́wẹ́ láàrin ìlú lóúnjẹ. Nǹkan yóò sì tún padà sí bó ti wà tẹ́lẹ̀. Èyí làwọn ti múra láti sọ lọ́dọ̀ Ojukwu. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá èrò rẹpẹtẹ níbi ìpàdé tọkùnrin olórí ìjọba ilẹ̀ Biafra náà pè, ọ̀rọ̀ tó ti wà lọ́kàn wọn kò ṣeé sọ bẹ́ẹ̀ mọ́. Wọn kò fẹ́ kó dàbí pé àwọn làwọn sọ pé kí Biafra má lọ sójú ogun, kí wọ́n má jagun mọ́, kí wọ́n sọ̀rẹ́ńdà fún Nàìjíríà lágbede méjì ogun. Bó tilẹ̀ jẹ́ pé ìṣẹ́jú márùn-ún yìí náà ní kálukú fi sọ̀rọ̀ nípàdé, ohun tó pa àwọn tí wọ́n wà níbẹ̀ sọ náà ni kí Ojukwu sinmi ogun yìí, kó kéde pé àwọn ò jagun náà mọ́, kí àwọn sì sọ̀rẹ́ńdà lọ́wọ́ kan. Ojukwu ò gbà bẹ́ẹ̀ ṣá o. Ó ní òun kò tíì ní ṣe ìkéde tóun fẹ́ ṣe fún gbogbo ìlú. Ṣùgbọ́n ohun tóun fẹ́ sọ fún wọn ni pé ètò tuntun ti wà nílẹ̀. Ètò náà sì ni àwọn yóò tẹ̀lé. Kò sẹ́nìkan tí yóò sọ̀rẹ́ńdà fún Nàìjíríà. Àwọn yóò jọjà ìjà náà títí yóò fi kù ọmọ ogun Nàìjíríà ẹyọ kan, tí yóò sì kù ọmọ ogun Biafra ẹyọ kan ni. Ó ní ẹni tó bá wá ṣẹ́gun nígbà náà ni yóò jẹ́ aṣẹ́gun tòótọ́. Ó ní Biafra yóò jagun náà títí tí ẹ̀jẹ̀ yóò fi gbẹ lára wọn ni. Ìyẹn bí àwọn kò bá rí ẹ̀jẹ̀ àwọn ọmọ ogun kọmando mu. Ojukwu ní ètò tó ti wà nílẹ̀ báyìí ni pé àwọn ọmọ ogun Biafra ń lọ gba gbogbo ilẹ̀ Midwest padà lọ́wọ́ àwọn ọmọ ogun Nàìjíríà. Ó ní láàrin ọjọ́ mẹ́ta péré ni wọn yóò gbà á. Wọn yóò sì kó àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n bá níbẹ̀ lẹ́rú pátápátá. Ọkùnrin ajagun olórí Biafra náà ní àwọn ọmọ ogun 4,000 kan wà tóun ti kó pamọ́. Òun ti kó wọn pamọ́ síbi tẹ́nìkan kò mọ̀. Òun sì ti kọ́ wọn ní ohun gbogbo nípa ogun.
ó ní irú àyájọ́ àsìkò tóun tọ́jú wọn sílẹ̀ fún náà ló dé yìí. Àsìkò náà rèé láti ya àwọn ọmọ ogun Nàìjíríà lẹ́nu. Ó ní bí àwọn ọmọ ogun Nàìjíríà ti ṣe dojúkọ ọ̀nà Owerri àti Onitsha pẹ̀lú Umuahia tí wọ́n sì ń fẹ́ gba pápá ọkọ̀ òfurufú Uli yìí, wọn ò lè mọ̀ pé kinní kan yóò tún bá èyí yọ sí àwọn. Wọn ò lè mọ̀ pé àwọn ọmọ Biafra tún ní agbára tàbí ọgbọ́n kan tí wọ́n fẹ́ dá lójijì. Ó ní ìyẹn gan-an ni ìyanu tó ń fẹ́ fún wọn. Ó ní àwọn yóò yà wọ́n lẹ́nu. Àwọn sọ́jà òun yóò sáré kọjá nílùú Benin àti Asaba. Kò sì lè pẹ́ rárá tí wọn yóò fi wá kanlẹ̀kùn ilẹ̀ Yorùbá gbọ̀ngbọ̀n kí àwọn ọmọ ogun kọmando tàbí àwọn ọ̀gá wọn tí wọ́n wà lẹ́kọ̀ọ́ sì tó mọ ohun tó ń ṣẹlẹ̀. Àwọn yóò ti wọ ìlú Èkó lójijì. Àwọn yóò sì mú Gowon fún rẹ̀ tàbí kí àwọn tú ìjọba rẹ̀ ká lẹ́sẹ̀kẹsẹ̀. Bí Ojukwu ti ń sọ bẹ́ẹ̀ ló ń dánú mọ́. Ó sì sọ̀rọ̀ náà títí tó fi yé àwọn aráàlú tí wọ́n wà nípàdé náà, tí gbogbo wọn sì ń mirí pé lóòótọ́ olórí ogun ńlá ni Emeka Ojukwu, ẹni tí Ọlọ́run dìídì rán sáwọn ọmọ Ìgbò láti wá gbà wọ́n nínú àjàgà gbogbo. Ṣùgbọ́n gbogbo ẹjọ́ tó rò yẹn kò jẹ́ kinní kan báyìí lójú àwọn ọ̀gá sọ́jà tí wọ́n wà níbẹ̀. Wọ́n mọ̀ pé irọ́ gidi, irọ́ burúkú àti ẹ̀tàn ni gbogbo ohun tí Ojukwu ń sọ yẹn. Àwọn ọ̀gá sọ́jà yìí mọ̀ pé kò sí ibì kankan táwọn ọmọ ogun Biafra ti pé 300, ìyẹn 103. Wọn ò tiẹ̀ pé 200, ìyẹn 202 níbì kankan, nítorí gbogbo wọn ni àwọn ọmọ ogun kọmando ti fọ́n ká. Àwọn tí wọn kò sì tí ì fọ́n ká kò ní ọta ìbọn tàbí ohunkóhun tí wọ́n tún lè fi jagun mọ́. Kò sẹ́nì kankan tó rí àwọn sọ́jà náà bá sọ̀rọ̀ pàápàá, nítorí kò sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni wọn kò lè fẹsẹ̀ rìn dé ọ̀dọ̀ àwọn sọ́jà tí wọ́n wà lójú ogun, nítorí gbogbo ibi tí wọn yóò gbà ní àwọn ọmọ ogun Nàìjíríà ti dé pa bámú. Kò sì sẹ́ni tó ṣetán láti kú ikú gbóná nínú àwọn ọmọ ogun Biafra tí wọn ò ní ìbọn àti ọta ìbọn lọ́wọ́ mọ́. Ìyẹn ni kálukú wọn ṣe sá lọ. Àwọn olórí ogun sọ́jà Biafra mọ èyí, ṣùgbọ́n wọn ò lè máa tako ọ̀gá wọn nígbà tó ń sọ̀rọ̀. Wọ́n ṣà ń wò ó pé Ojukwu tún gbé àrà míì dé o. Àwọn yóò máa wo idán tó fẹ́ pa wàyí. Ó kúkú ti sọ pé kì í ṣe àwọn méjèèjì tí àwọn jókòó yẹn ni òun yóò fi iṣẹ́ òun rán. Ó ní ọ̀gágun Àtúnṣà ni yóò ṣáájú wọn kí Effiong àti Madiebo máa wulẹ̀ yọ ara wọn lẹ́nu. Àwọn méjèèjì náà yá ni àwọn ti gbọ́, àwọn ti gbà. Bẹ́ẹ̀ ni inú àwọn olóyè tí wọ́n wá láti Onitsha, àwọn tí wọ́n ti Owerri wá àtàwọn tí wọ́n ti ilẹ̀ Ìgbò gbogbo wá sípàdé náà ń dùn. Wọ́n ní Ojukwu ti ṣe ìlérí, ó sì ti fẹ́ mú ìlérí ẹ̀ ṣẹ. Ìyẹn ni pé àwọn kò ṣe àṣìṣe kankan láti tẹ̀lé gẹ́gẹ́ bí olórí Biafra. Àwọn aráàlú pàápàá yóò rí i pé olùgbàlà àwọn ọmọ Ìgbò gbogbo nìyẹn. Báyìí ni ìpàdé náà parí. Ìyẹn ìpàdé tí wọ́n ṣe ní ọjọ́ 5 oṣù kínní ọdún 1970 lọ́dọ̀ Ojukwu. Oníkálukú bá gba ibi tí wọ́n ti wá lọ o. Wọ́n sì ń retí àwọn sọ́jà tójúkú ti ṣèlérí pé wọn yóò gba Midwest àti ilẹ̀ Ìgbò láàrin ọjọ́ 3. Kí àwọn tó lọ sípàdé náà tó délé ní òkìkí ọ̀rọ̀ náà tilẹ̀ ti kàn ká gbogbo ìlú. Wọ́n ti gbọ́ nípa àwọn sọ́jà kan tí Ojukwu ti kó pamọ́ láti ọjọ́ yìí wá, àti pé àwọn sọ́jà náà ló fẹ́ fi ṣẹ́gun Nàìjíríà. Àwọn sọ́jà náà yóò gba ilẹ̀ Midwest àti ilẹ̀ Yorùbá láàrin ọjọ́ 3 péré. Ó sì ṣeé ṣe kó jẹ́ Ojukwu àtàwọn ọmọ Ìgbò ni wọn yóò máa pàṣẹ láti ilẹ̀ Ìgbò títí dé ìlú Èkó. Ìjọba Nàìjíríà yóò sì bọ́ sọ́wọ́ wọn. Ṣùgbọ́n àwọn èèyàn náà ti kìlọ̀ fún Ojukwu pé kó má fi ìjókòó ẹ̀ sílẹ̀ Yorùbá tàbí Èkó, kó kàn jẹ́ kí àwọn ìlú náà jẹ́ ìlú kan táwọn yóò máa pàṣẹ fún lásán ni. Lẹ́yìn tí Biafra bá sì ti fẹsẹ̀ múlẹ̀ dáadáa, wọn yóò yọ̀ǹda àwọn Yorùbá kí wọ́n máa bá tiwọn lọ. Ṣùgbọ́n wọn ò ní fi Midwest sílẹ̀, nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn Ìgbò ni wọ́n wà nínú àwọn ìlú náà, àti pé ibẹ̀ ni epo bẹntiróòlù tí wọ́n ti ń gbúròó ẹ̀ wà. Ohun tí wọn yóò sì máa fi ṣòwò nìyẹn bí wọ́n bá ti bọ́ lọ́wọ́ Nàìjíríà pátápátá. Èyí ló fa ìdùnnú àwọn ọmọ Ìgbò tí wọ́n ń jó káàkiri. Wọ́n ní Ojukwu ti ṣe é o, ó ti ṣe ohun táwọn ń fẹ́ fáwọn. Ṣùgbọ́n ní gbogbo ìgbà táwọn ń jó yìí, nǹkan míì ń ṣẹlẹ̀ ní agbègbè Obokwe, Amala àti Ọ̀làkùọ. Ní ọjọ́ kejì lẹ́yìn tí Ojukwu dọ̀nà fún àwọn ọmọ ogun àtàwọn èèyàn Biafra, Olúṣẹ́gun Ọbásanjọ́ tú àwọn ọmọ ogun tiẹ̀ sílẹ̀ ní Obokwe. Ń làwọn ọmọ ogun kọmando bá bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n mọ̀ níbi aago 6 òwúrọ̀ ọjọ́ náà. Wọ́n ń jagun pẹ̀lú gbogbo agbára wọn. Ṣùgbọ́n láàrin ìṣẹ́jú 5 tí wọ́n bẹ̀rẹ̀ ogun náà, wọ́n pàdé àwọn ọmọ Biafra lọ́nà. Wọ́n bá wọn ní ibùbá wọn. Ọlọ́run nìkan ló mọ bí àwọn yẹn ti ṣe. Kíá ni wọ́n dáná ìbọn tó wà lọ́wọ́ wọn bolẹ̀.
wọ́n sì mú olórí ogun àwọn kọmáńdó tó ṣáájú àwọn Ọbásanjọ́ yìí lọ. Muhammad lórúkọ sọ́jà náà, kò sì tí ì rìn jìnnà rárá tí wọ́n fi pa á. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sì ti gbé òkú ẹ̀ padà wá síbi tí wọ́n ti bẹ̀rẹ̀ ìrìn àjò wọn. Àwọn olórin kan tí wọ́n ti Èkó wá láti wá ṣeré ọdún fáwọn sọ́jà náà kò lè dúró mọ́. Nígbà tí wọ́n rí òkú ọ̀gá sọ́jà náà, ẹni tí wọ́n jọ sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú 5 péré, kíá ni wọ́n sá lọ, wọ́n láwọn ò lè kọrin mọ́. Ṣùgbọ́n àwọn ọmọ ogun kọmáńdó yìí kò torí ẹ̀ dáwọ́ dúró. Kíá ni ẹni tó jẹ́ igbákejì Muhammad ti gba iṣẹ́ aṣáájú ogun ṣe, ó sì kó àwọn ọmọ ogun wọn lọ. Bí wọ́n ti wá ń lọ yìí yàtọ̀, nítorí pẹ̀lú ìkanra burúkú ni wọ́n fi ń lọ. Gbogbo ọmọ Biafra tí wọ́n bá rí lọ́nà mímú balẹ̀ ni. Iná ìbọn ń jò hìhì, ọta ìbọn sì ń ba àwọn ọmọ ogun Ojukwu náà lára ní kòṣẹkòṣẹ. Kò pẹ́ rárá tí wọ́n fi túká, àfi bí ìmọ̀ ẹni ni tí kì í di ọjọ́ alẹ́ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí sá lọ. Àwọn ọmọ ogun ojú òfurufú tí wọ́n ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ náà bẹ̀rẹ̀ sí rábàbà lójú ọ̀run pẹ̀lú aeroplane tiwọn. Àwọn náà ń sọ òkò bọ́ǹbù láti ojú ọ̀run. Wọ́n ní ìṣòro àti ìdàrúdàpọ̀ bá àwọn ọmọ ogun Biafra ni wọ́n bá bẹ̀rẹ̀ sí sá sókè sá sódò. Wọ́n ń bọ́ aṣọ ogun wọn sílẹ̀, wọ́n ń ferege. Kò pẹ́ rárá táwọn sọ́jà kọmáńdó yìí fi dé òpó àlà. Kíá ni wọ́n sì lé àwọn sọ́jà Biafra tó wà níbẹ̀ dànù. Wọ́n gba ibẹ̀ lọ́wọ́ wọn lẹ́yẹ òsọkà. Wọn kò torí ẹ̀ dúró, ọ̀nà Owerri ni wọ́n gbà. Ọbasanjọ ti sọ pé kí wọ́n má dúró bí wọn kò bá gba ìlú náà padà lọ́wọ́ àwọn ọmọ Ojukwu. Àwọn ọmọ Biafra náà ti mọ̀ bẹ́ẹ̀. Wọ́n ti mọ̀ pé bí àwọn ọmọ ogun kọmáńdó yìí bá dé, kò sí àrà tí wọn kò lè dá. Nítorí ẹ̀ ni wọ́n ṣe ti bà gbogbo bíríìjì jẹ́. Wọ́n bà gbogbo títì tí àwọn ọmọ ogun náà lè gbà jẹ́. Wọ́n rí i pé kò síbi tí àwọn ọmọ ogun náà lè gbà kọjá lọ. Ṣùgbọ́n àwọn ọmọ ogun kọmáńdó kò ṣeé dá jókòó bẹ́ẹ̀ mọ́. Kíá ni wọ́n bẹ̀rẹ̀ sí tún bíríìjì náà kọ́. Bẹ́ẹ̀ náà ni wọ́n ń la àwọn ọ̀nà tuntun. Níbi tí wọ́n ti ń ṣe bíríìjì yìí làwọn ọmọ ogun Biafra kan ti tún bá wọn níbẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ ìjà. Ṣùgbọ́n wọn ò pọ̀ níye rárá. Wọn kò sì yàtọ̀ sí ìtàkùn tó ní kí erin má wọdò tó ṣe pé tòun ti erin ló ń lọ. Nítorí láàrin wákàtí 4 péré àwọn ọmọ ogun kọmáńdó ti rẹ́yìn wọn. Wọ́n ti pa àwọn tí wọ́n dúró. Àwọn tí kò sì lè dúró ti na pápá bora. Wọ́n sá lọ, wọn kò dúró rárá. Àwọn wọ̀nyí ló sáré lọ sọ fún wọn l'Owerri pé ogun ti dé tòsí o. Nítorí ibi tí wọ́n ti jagun yìí kò ju máìlì 7 lọ sílùú Owerri. Wọ́n sì ti mọ̀ pé bí wọ́n bá ti ṣe bíríìjì náà tán, àárín wákàtí 3 ni wọn yóò fi wọ ìlú Owerri o. Kíá làwọn ọmọ ogun Ojukwu àtàwọn èèyàn ìjọba tí wọ́n wà ní ìlú Owerri bẹ̀rẹ̀ sí kó ẹrù wọn. Àwọn sọ́jà tí wọ́n wà níbẹ̀ náà bẹ̀rẹ̀ sí sáré. Kálukú ń sá lọ sínú igbó àti sí ọ̀nà jíjìn ni o. Wọ́n fi ìlú Owerri sílẹ̀ fáwọn ọmọ ogun kọmáńdó. Lóòótọ́ sì ni o, kò pẹ́ rárá tí àwọn ọmọ ogun kọmáńdó yìí fi ṣe bíríìjì náà tán ni wọ́n bá tún bẹ̀rẹ̀ ilé lẹ́lẹ́. Wọ́n ń sáré lọ sílùú Owerri. Bẹ́ẹ̀ ni kò sẹ́nìkan tó lè dá wọn dúró mọ́. Kò sọ́mọ ogun Ojukwu kan níbì kankan. Ẹnikẹ́ni kò rí 4,000 àwọn ọmọ ogun tí Ojukwu ní òun kó pamọ́. Kò sẹ́nìkan tó gbọ́ mọ́ pé Ojukwu ń lọ sí Midwest. Kò sẹ́nìkan tó gbọ́ pé Ojukwu yóò gba ìjọba lẹ́kọ̀ọ́ mọ́. Ohun gbogbo pakọrin kẹsẹ̀. Àwọn aráàlú pàápàá kò mọ̀ pé jìnnìjìnnì ti mú Ojukwu pàápàá níbi tó wà. Wọn ò mọ̀ pé Ojukwu fúnra ẹ̀ ti ń wá ọ̀nà láti sá lọ. Ọ̀rọ̀ tó sọ ni wọ́n gbàgbọ́ tí wọ́n ń tẹ̀lé. Wọn ò mọ̀ pé Ojukwu kò ní ọmọ ogun Biafra síbì kankan mọ́. Ní déédéé aago 12 lọ́sàn-án, lásìkò tí àwọn ọmọ Biafra sì ń kó ẹrù wọn kúrò nílùú Owerri, àwọn ọmọ ogun Ọbasanjọ já wọ̀lú náà. Àwọn ọmọ ogun kọmáńdó dé tìbọntìbọn. Ọ̀rọ̀ dìbò ló yàgò. Ọ̀rọ̀ di ìgbẹ́là fẹ́wé okòlà wà nǹkan bẹ. Ohun gbogbo di rúdurùdu. Àwọn ọmọ Biafra bẹ̀rẹ̀ sí sá wọnú ìgbẹ́. Ẹnìkan ò gbúròó àwọn ọmọ ogun wọn mọ́. Ẹnìkan ò gbúròó Ojukwu àti ìjọba ẹ̀. Nǹkan dàrú mọ́ wọn lọ́wọ́ pátápátá. Bẹ́ẹ̀ l'Ọbásanjọ́ gba ìlú Owerri lọ́wọ́ àwọn ọmọ Ojukwu. Ọ̀rọ̀ náà sì di ìbànújẹ́ fún gbogbo ọmọ Ìgbò. Nítorí àwọn náà rí ìwà yìí pé ṣèṣì ni omi kò ti gbẹ lẹ́yìn ẹja àwọn. Ṣùgbọ́n ń bo l'Ojukwu wà ń gbogbo àsìkò yìí. Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ń tú pẹrẹpẹrẹ ìtàn ogun abẹ́lé yìí tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú déédéé àkókò yìí o.